ahsanu amala láti lè mọ nínú àwọn ẹrú tí mo dá ta ni iṣẹ́ rere máa tóbi, ta ni yóò jẹ́ oníṣẹ́ rere, ta ni yóò bàbàrà mi, ta ni yóò bẹ̀rù mi, ta ni yóò fi ayé rẹ̀ ṣe tèmi. wa huwa al-azizul ghafur, ọba bíyìn ni mí, ọba alámójúkúrò ni mí. Al-Ghafuru Ar-Rahim, ọba tí máa forí jìn ẹrú tí ó sì tún kẹ́ ẹrú ni mí. Olúwa ló sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an. Ọlọ́run bá ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad, Ànábì tó jẹ́ pé kò sí nǹkan kan tó lu ọba àlékè ọlá sọ nínú Al-Qur'an tá Ànábì ò sọ. Ẹ̀yin olóríire tẹ́ wà pẹ̀lú mi lórí platform, mo fi Ọlọ́run àti Ànábì bẹ̀ yín, ẹ máa bá mi love ẹ, kẹ́ bá mi like ẹ. Mo wá fẹ́ kẹ́ dákun ẹ wọlá ìlú tí mo wà yìí, Makkatal Mukarrama ni mo wà yìí, ẹ bá mi share program yìí dáadáa. Ẹ jẹ́ ó rìn káàkiri gbogbo ohun tí jáyé, torí pé kò gbọ́dọ̀ sí abiyamọ kan lọ́kùnrin lóbìnrin tó gbọ́dọ̀ mọ̀ ní contribution sí àdánwò tó tún ṣẹlẹ̀ yìí. Kò gbọ́dọ̀ sí abiyamọ kan lọ́kùnrin lóbìnrin tó bá jẹ́ pé Nàìjíríà ni mo wà ní, wàláì mi ìbá yọjú sí òbí ọmọ Hafsat yẹn nílọrin, nínú ẹni tí ó bá yọjú sóbí rẹ̀ ó ní mi ìbá wà. Àmọ́ Ọlọ́run tóbi nínú ìṣe rẹ̀, mi sí ní Nàìjíríà, mo kó àwọn olóríire wá perform umrah. Àti ṣe umrah lálẹ́ àná, mo wà nínú hotel báyìí, ó ní mo sọ fọ́mọ pé kó bá mi fi kíní ẹ̀ síta, ẹ bá mi share program yìí kó wọ gbòòrò ayé lọ. Oríire yín ò ní dín, àlùbáríkà yín ò ní dín, bẹ́ẹ̀ bá ṣe ń share rẹ̀ lóríire yín ó máa pọ̀ sí, bẹ́ẹ̀ bá ṣe ń share rẹ̀ ní ìdùnnú yín ó máa pọ̀ sí, bẹ́ẹ̀ bá ṣe ń share rẹ̀ ní yọ́nú Ọlọ́run máa pọ̀ sí lára yín. Bẹ́ẹ̀ náà sì ni kẹ́ bá mi love ẹ, kẹ́ bá mi like ẹ, ẹ bá mi comment rẹ̀ lórí platform láàárọ̀ yìí. Ọlọ́run ọba àlékè ọlá lọ́ba tó tóbi. Ǹjẹ́ sí àwa sọpọ̀ lọ́hun tó ní wáyé, sí a sọpọ̀ ṣe mistake ipò dá wa léèyàn ni. Ṣebí n tó sọ ni pé walaqad karramna bani Adam. Ọlọ́run ní gbogbo ohun tí jẹ́ àpọ́nlé, gbogbo ohun tí jẹ́ iyì, gbogbo ohun tí jẹ́ ìjọ̀gá, òun ló ń fi sára ọmọ Ànábì Ádámù ju gbogbo ohun tó ń dá lọ. Olúwa bá àlékè ọlá, ó dá wa wáyé àtàwa àtàlìjẹ̀nú, ó ní ẹ máa lọ ayé kẹ́ lọ sinmi. Bọ́lọ̀ ń ṣe wá dá wa yẹn, ó wá ní ẹ tún máa jẹ́ ọ̀gá lórí àwọn àlìjẹ̀nú, ẹ tún máa jọ̀gá wọn. Lóòótọ́ ẹ jọ jẹ́ mùsùlùmí, mùsùlùmí ó máa bẹ́nu wọn bí ṣe ń bẹ́nu yín, kèfèrí ó máa bẹ́nu wọn bí ṣe ń bẹ́nu yín, ẹlẹ́bọ ó máa bẹ́nu wọn bí ṣe ń bẹ́nu yín, ṣùgbọ́n mo tún fi yín ṣọ̀gá wọn nítorí làákàyè tí mo fún wọn jù yín lọ. Ètò wa jẹ́ àjíìb, ó ní pé mo wá pé mo challenge gbogbo oníjàlábí. Ṣé gbogbo àwọn oníjàlábí ó ní ò síbẹ̀rù Ọlọ́run lọ́dọ̀ wọn ni? Kí gan ni jẹ́ jàlábí gan? Kí ni wọ́n ń pè ní jàláb? Kí náà ń pè bẹ́ẹ̀? Kí ni jẹ́ jàlábí nínú òfin ṣẹ̀ríà? Ẹ máa bú gbogbo àwọn alùsùnnà, gbogbo wa náà la máa bú wọn o, wípé wọ́n ń ṣe kankan jù. Ẹ̀yin náà ẹ wá dánwò yìí, ẹ̀yin náà ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ yìí. Ọmọ akéwu ta lẹ́yìn tí ń dára yìí, àwọn wo ni wọ́n bí ọmọ olórí ibú yìí? Àwọn wo ni wọ́n bí? Ọmọ ọdún mélòó ló ń gan? Ńjọ́ wo ló dáyé? Ọjọ́ wo ló bẹ̀rẹ̀ ayé? Ìyẹn ọmọ Abdulrahman yìí. Ẹ wo bí ìṣẹ̀mí òun àtọmọbìnrin yẹn bí wọ́n ṣe ń lọ. Normally torí ẹ̀ òun ló fà á tí ṣẹ̀ríà fúnra ara rẹ̀. Ẹ wo ọjọ́ kan àwọn sọ̀hábà wọn bẹ pẹ̀lú Ànábì Muhammad. Ànábì wa sọ wípé gbogbo ẹ̀yin sàábé, ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ń ronú àti fa ọmọ fọ́kọ, ẹ jẹ́ ó jẹ́ n tó bẹ̀rù Ọlọ́run. Nígbà náà ti yẹn o, that was there. Nígbà yẹn òun nìyẹn. Àwọn sàábé wá bí Ànábì wọn nítorí kíni? Ó ní nítorí pé tó bá ti rẹ ìfẹ́, ìbẹ̀rù Ọlọ́run ó ṣẹ́kù. Ìbẹ̀rù Ọlọ́run ò ní jẹ́ kí ọkùnrin yẹn hùwàkíwà sí ọmọ tẹ́ ẹ bá fà fún. Ànábì ń sọ yìí nítorí pé àwọn nǹkan kan bẹ
tó jẹ́ pé civilization ti jẹ́ kó bàjẹ́ òun náà ni tí wọ́n ń pè lálárinà. Normally gbogbo ọmọ tó bá fẹ́ ní ọkọ olè yẹn gbọ́dọ̀ mọ irú àwọn wo ló bí ọmọ yẹn, irú ìwà wo ní bẹ lọ́wọ́ ọmọ yẹn, irú ìgbìyànjú yẹn ló yẹ ká ṣe, àwọn investigation wo ló yẹ ká ṣe lórí ẹni tá a fẹ́ fa obìnrin fún ṣáájú ká tó fà fún. Investigation wo ló yẹ ká ṣe lórí ìyàwó tí a fẹ́ fẹ́ ṣáájú ká tó fẹ́. Kò sí nǹkan kan ma farakna fil kitabi min shay'in. Ká ní nǹkan kan bẹ nínú maisha wa, inú sẹ̀mí wa tí Olúwa Ọba àlékè ọlá ó ṣàlàyé wallahi kò sí rárá. Ẹnìkan ò ní jẹ́ abiyamọ kó má bànújẹ́. Ẹnìkan ò ní jẹ́ abiyamọ kó mi ọmọ má léròrò lójú ẹ̀. Nígbà tí èèyàn bá burú to that extent, tí èèyàn bá dájú débi pé ó dẹ̀ mú ọmọ odó, ó sì mú ọmọ odó, ó sì jámọ́ obìnrin yẹn láti ẹ̀yìn, wallahi tallahi olórí ibu ni ẹ́. Ṣùgbọ́n ó yé mi yéké wípé ìwà tí ọmọ Abdulrahman wù yẹn ó nìkan kọ́ ló wù yẹn. Ẹnìkan ò lè dá dájú bẹ́ẹ̀, ẹnìkan ò lè dá sábúrú tó yẹn, ẹnìkan ò lè dá ṣe mu ẹ̀dá ẹgbẹ́ mu sí ìbà tó yẹn. Eyín ó dúró bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n wá ṣàlàyé ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tí ó jẹ́ pé ń jà rìn nínú gbogbo ohun tí jáyé ni. Kò sóbìnrin kan láyé tí ó fẹ́ ládé orí, kò sẹ́dá náà. Ntí máa wu gbogbo obìnrin ayé ó ní kó wọ́n máa bẹ lábẹ́ ọkùnrin tó wọ́n máa yọ̀ sí, ó ní kó wọ́n máa bẹ lábẹ́ ọkùnrin tí ó gbọ́ bùkátà òun, ó ní kó wọ́n máa bẹ lábẹ́ ọkùnrin tí ó fi ìfẹ́ bá òun lò. Lẹ́yìn náà tá bá wá ní a sọ̀rọ̀ ti ìjà àfáà, àwọn àfáà kan wà o tọrọlọ náà endorse àwọn ẹni tí ẹ o. Olúwa ní innama yakhsha Allahu min ibadihi al-ulama. Àwọn àfáà kan wà tó jẹ́ pé tinú tẹ̀yìn wọn ó ní ìbẹ̀rù Ọlọ́run kún kẹ́kẹ́ lẹ́mìí wọn. Àwọn kan bẹ tí wọ́n tún kọ̀rọ̀ wọn ṣe. Ṣùgbọ́n àmọ́ wọn nínú àwọn àfọ oníjàlábí tí bẹ̀rù Ọlọ́run bẹ pẹ̀lú wọn. Gbogbo àwọn àfáà tẹ́ bá ti ń rí tí wọ́n ná ilé lẹ́kùlẹ́jà, kò sí aburú kan tí wọ́n ní lè ṣe. Torí wọn kì í jẹ́ àfáà. Ìṣẹ̀mí tí wọ́n máa lò nínú ayé wọn ó ní pé wọ́n ti wá gbogbo ọ̀nà nàìjíríà àti gbogbo ọ̀nà wo òun làwọn gbà rí ìwé ògùn. Wọn kì í ronú wípé gbogbo nkíun táwọn ọba rí káwọn sà bá ṣe Ọlọ́run ọba wọ̀nyí nǹkan yẹn ò lè ṣẹ. Ẹ̀yẹn wo àfáà nínú Punch wọ́n tún pè ní cleric. You are a bastard. Wọ́n pè ìwọ ní cleric Abdulrahman. See the name. See the graffiti of the name. You are nothing. O ní àtìbọ̀tán, o ní ṣe oríire. Bó ṣe lẹ́kọ̀ọ́ mórúkọ gbogbo àwọn ẹni rere yẹn, o ní ṣe oríire. O tí ẹ lè dàgbà náà. Tí Ọlọ́run kì í bá ṣe ọba alábòsí, mo mọ̀ ipò lè dàgbà. Ẹ máa wo ọmọbìnrin yẹn o. Ntí ń wò ní wípé kó ń maintain muamala yẹn, kó ń maintain relationship yẹn, kó lè bá jẹ́ pé òun ọ̀fẹ́ Abdulrahman yẹn. Ó wà presentable now. Ẹ wo bó ṣe rí. Ẹni tó rẹwà bẹ́ẹ̀ yẹn lórí screen. Téèyàn bá rí ọkùnrin téèyàn ó fẹ́ tí àwọn ọmọ ọ̀dọ́ yẹn máa fẹ́ kó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ni now. Ẹ̀yin náà wo rírí ọmọ yẹn. Ṣé rí pé ó handsome. Ọmọkùnrin tó bá handsome nínú àwọn qualities tí èèyàn máa ń wò láti sọ wípé kán rí lè lẹ́gbẹ̀ẹ́ mi lónìí. Ẹ wo page ẹ̀, ebo ń lo bàndírì. Ebe ń tí máa lọ ṣe wáàsí ni òun lọmọ yẹn. Ọ̀dà kí wá ní ìtumọ̀ wáàsí yẹn? Kí ni ìtumọ̀ rẹ̀? Ayé sì ti bàjẹ́ débi pé ntí ṣẹ̀ríà fẹ̀mí sí, ntí ṣẹ̀ríà pa wá láṣẹ, àwọn èèyàn ti ṣe léèwọ̀. Ẹ bí mi pé kí n ṣẹ̀ríà pa wá láṣẹ. Ṣẹ̀ríà ò faramọ́ courtship ẹni nìyẹn. Ntí ṣẹ̀ríà sì fẹ́ ní alárinà tí yóò ṣe investigation
ọkùnrin tó bá ti mọ̀ pé ìwà abú ní bẹ lọ́wọ́ rẹ̀ bó wulẹ̀ súnmọ́ mọ́ bá ní relationship lódodo ni ojú òsè fi mọ ìwà ẹ̀dá àwọn kan bẹ tí pé tó bá ti mọ̀ wọ́n kò ní pé ọjọ́ díẹ̀ tó fi mọ̀ pé lórí ibu ni wọ́n torí pé ìwà òsè fi pamọ́ ìgbà tí Àjàlí ò mọ ọmọ Hafsọ yẹn ibi ìsúná ọmọ tó wà wọ́n ló yẹ kó jókòó jẹun bàbá rẹ̀ tó bí sọ pé kò jókòó kò dúró ara rẹ̀ ò balẹ̀ Allahu Akbar wọ́n ní ara ọmọ yẹn ò balẹ̀ wọ́n ní bí ó ṣe lọ bá Abdulrahman lérè tó sá oúnjẹ tí wọ́n gbé ilẹ̀ fún kò jẹ nítorí pé tí ń pè kíkan nítorí aburú tó ń ṣe pẹ̀lú ọmọ rẹ̀ innocent ọmọ tí ò mọ nǹkan kan ọmọ tó ti bá lo ìfẹ́ rí ẹ̀yin ọmọ Ìlọrin tẹ́ burú bàjẹ́ tẹ́ flight bàjẹ́ ẹ̀yin Ìlọrin tó jẹ́ pé wàláhì amúnibúni ni torí pé àwọn ẹni rẹ̀ pọ̀ nílọrin àwọn olùbẹ̀rù Ọlọ́run pọ̀ nílọrin àwọn ẹni àlùbáríkà pọ̀ nílọrin wàláhì shame on you gbogbo ẹ̀yin tẹ́ wà ń fi jálàbí halẹ̀ rí páyé yín ọ̀dà ẹ̀lò àwọn tí wọ́n ṣe jálàbí pẹ̀lá ìbẹ̀rù Ọlọ́run ni o àwọn dèdèrìn tí wọ́n láwọn ń wo yẹn rìn àwọn dèdèrìn tí wọ́n láwọn ń ṣiṣẹ́ fáwọn èèyàn ìmọ̀ tẹ̀yìn èèyàn bá kì í ṣẹ́yìn ọmọ pé jálàbí bí ẹni ṣòwò ni ṣé kò yé yín ni àwọn tí wọ́n á burú débi pé bí èèyàn bá ti dọ́wọ́ wọn ẹni wọ́n bá rí i pé léyìí lè wúlò tí wọ́n kọ́ sàsìnì mọ̀híbà tí wọ́n bá rí i pé obìnrin ni gbogbo ọ̀nà tí wọ́n gbà gun ni wọ́n máa wá nítorí kọ́ mọ̀ bá a lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àfúnjálàbí tẹ́ ẹ bá obìnrin tó dáa tó rẹwà lẹ́ẹ̀dẹ̀ wọn àwọn obìnrin lọ ṣe jálàbí ni wọ́n fi nǹkan mú wọn lẹ̀ tí wọ́n fi sọ wọ́n di òyàwó ìṣẹ̀mí tí ọ̀gọ̀rọ̀ wọn ti máa lò nìyẹn torí ìdí náà ló fi yẹ kí gbogbo ohun tí jẹ́ òbí ọmọ tó wà ní school for that matter sáà sọ pé àwọn òbí rẹ̀ ò gbìyànjú ni nítorí Ọlọ́run àtànábì Muhammad sáà sọ bẹ́ẹ̀ ni ẹ wá wo àgbákò tọmọ yẹn lọ ṣe o tún wá wicked you are so wicked débi pé o tún wá pa ọmọ yẹn tán o tún wá kún àwọn àwọn ìfun rẹ̀ o wá kó fún rẹ̀ sínú kínní o wá gé ọwọ́ o gé ọmú o gé ẹsẹ̀ o ò ní ṣe oríire ẹ wo àwọn òbí tán ti ń ṣe wàhálà bọ̀ ẹ wo ń tọ́ ọmọ máa jẹ́ ẹ wo fìtínà téèyàn ń ṣe ẹ wo náwó téèyàn ń ṣe lórí ọmọ subhanallah ya ma yasifu ká má tí ì sọ ìnáwó ẹ wo tójú máa kàn tóbìnrin bá wà ní oyún ẹ jẹ́ ń ṣàlàyé díẹ̀ obìnrin kan ò lè wà ní oyún láyé kó wà ní fàyàbalẹ̀ kí ni máa fà tá a fi dé hospital tí wọ́n sọ pa ní hypertension náà máa ń treat jù lára olóyún nítorí pé òun ò lè rajájá hypertension ní ọ̀pọ̀lọpọ̀ olóyún máa nurse tó bá tún wá di delivery day ọjọ́ yẹn ni yawma la yamutu fiha wala yahya ò ní lè sọ páyé ló wà ò ní lè sọ pọ́run ló wà nítorí ipa fẹ́ bí ọmọ torí ipa fẹ́ rọbí ẹ wo báwọn ọkùnrin ṣe ń tọ́ ọmọ sí wa lára ẹ wo báwa ṣe ń bí tọmọ bá tún wá délẹ̀ tán ẹ wá wo títọ́ ọkùnrin míì máa fún yẹn lóyún tán yóò sá lọ ni ó dìgbà ọmọ bá tó dàgbà kó tó padà wá ọkùnrin mi ò ní béèrè pé kí lọmọ jẹ obìnrin yẹn ó máa ṣe wàhálà obìnrin yẹn ó máa lọ ní ó máa bọ̀ nítorí kọ́ mo lè jẹ́yàn obìnrin yẹn ò ní kọ́ nǹkan kan láti ná torí kọ́ mọ́ rí ó lè wúlò obìnrin yẹn ò kó dúkìá lọ tà nítorí kọ́ mọ́ rí ó lè ṣe déédéé ẹgbẹ́ kéèyàn ó sì wá ṣe bẹ́ẹ̀ yẹn kó sì wá múrú ọmọ bẹ́ẹ̀ yẹn ọmọ tó rẹwà tó yẹ ó tún gé ọwọ́ rẹ̀ tó ń to ká tí ń bẹ lọ́wọ́ ọmọbìnrin yẹn Abdulrahman olórí ibú ni ẹ o wàláhì tàlá ọmọ òfò ni ẹ fáwọn tó bí ẹ o àwọn tó kọ́ ẹ ní kéwú ọmọ àdánù ni ẹ fún wọn o wàláhì tàlá kódà àwọn nǹkan ìbànújẹ́ tó lé àwọn èèyàn máa ń bi mí léèrè wípé Alhaja Kaola wàláhì yóò ti tó èèyàn bíi mẹ́ẹ̀ẹ́dógún tó ti bí mi ipe kí ló fà tẹ́ ẹ̀ fi fẹ́ àwọn tẹ́ ẹ̀ fi fà àfáànà wọ́n máa ń bi mí màá wá bú ẹ̀rìn
mà ní ìfẹ́ àfà torí pé àfà àti ìbẹ̀rù Ọlọ́run bẹ lára rẹ̀ kéré gan wọ́n wà very minimal wọ́n kéré púpọ̀ wọ́n ní bó lè mi ṣe mọ̀ mo ní déédéé bí wọ́n bá ṣe rò páwọn rí náà rí kéwú tó bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa yẹpẹrẹ ara wọn níwájú Ọlọ́run tó bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa wà ọ̀tá Ọlọ́run tó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn kì í ní kọ̀rọ̀ rẹ̀ wọn ì ní kọ̀rọ̀ rẹ̀ ó kàn máa wò wọ́n lọ́ọ̀kan ni àwọn àgbàlagbà ní ànásù kànábùtì fàmí ń rọ ikùn wọn ní gàdùn nàzírù wúdò umrul janna àwọn àfáà mi wà tó o bá make attempt pé o súnmọ́ wọn o ti ṣàgbákò nìyẹn tí ẹ ti bá wọn nìyẹn inú ayé náà lájọ ń gbé o nígbà tí ìgbà tó lọ ń kádàrá kémi àti first husband mi tá a túká àfáà kan wá bá mi mo fọkọ ẹ ṣe sàrà mi ní dárúkọ ẹ àfáà tí gbogbo èèyàn mọ̀ ní tẹ́ ń rò pé àfáà ni ẹranko gidi ni ẹni tí ń wẹ̀ nínú àgbo ògùn ni ọ̀tá Ọlọ́run ni wèrè ni kì í ṣe kò sí ìmọ́lẹ̀ ẹyọ kan lára ẹ̀ àfọ́ oníwàásí ni tí ó bọ́ tájọ́ máa ń ṣe kíní kan àlìkíní kan ń dé àlìkíní kan ń dé bẹ́ẹ̀ ni ó máa ṣe máa wò báyìí pé orí sufur mughaffal àwọn èèyàn ò ní mọ̀ pé ó fìfo lélẹ̀ wọn ò ní mọ̀ pé ní òkun lélẹ̀ ló bá bá mi ibi tó ti bẹ̀rẹ̀ ní pé nígbà kan tó ti pẹ́ mi lọ́kọ ńgbà yẹn èmi àti first husband mi àti divorce yóò wá bá mi nígbà tí mo wà níbẹ̀rẹ̀ màá sáré brief ẹ̀ the reason why tí mo ṣe lè jìnnà síra mi pé kò sí n tó lè jẹ́ kò sí n tó lè dà kò sí n tó lè tó àwọn tí wọn bá dá ẹ mọ̀ ni wọ́n máa fojú àpọ́nlé wò ẹ́ Ọlọ́run gan mọ̀ pẹ̀lú yẹpẹrẹ ní ẹ tọrọ ká ń bẹ láàrin ìwà àtọlọ́run ó sì ń pèrè ẹ̀ lólórí jama ń pèrè ẹ̀ ní amirul waizin ń pèrè ẹ̀ lólórí ìjọ ń pèrè ẹ̀ lólórí ìjọ ń pèrè ẹ̀ lólórí oníwàásí ọ̀tá Ọlọ́run gidi ni olórí ibú ẹni òfò ni ẹni àgbákò ni obìnrin kan fẹ́ kódà gbogbo àwọn tó fẹ́ gbogbo àwọn ìyàwó tó fẹ́ tóun àtìyàwó ẹ̀ bá ní hùsùmà ládùúgbò tí ń gbé yóò mọ lé obìnrin kiri ní àfa oníwàásí nífa yóò mọ fi níkà yóò dẹ̀ mọ lé obìnrin káàkiri gbogbo àdúgbò tí ń gbé ọjọ́ ní ń gbé yóò mọ lé obìnrin káàkiri gbogbo àdúgbò bẹ́ẹ̀ ni ọmọ ṣẹ́ ìpè tó bá ti kúrò láwùjọ àwọn ẹni ire tán wàláhì ó ti dolórí ibú ó ti kúrò náà àwọn olórí ire ẹ má jẹ́ ń tàn yín ìgbà tí ò tí ì jẹ́ nǹkan kan yín lo right under lọ́dún yẹn tó bá wá kí mi níbẹ̀rẹ̀ yóò bá búbú ọjọ́ kan wá dé pẹ̀lú jàlábíà tó pa àwọn ọmọ ẹkẹ́ bíi mẹ́ta tẹ̀lé mo láṣọ tẹ́ wọ̀ yóò dáa mo bá pe ìkan nú àwọn ọmọ mi mo ní ẹ bá mi ré jàlábíà fún mo bá fún ṣe rí bí mo ṣe fún jàlábíà yẹn bó ṣe di the following day bó ṣe wá jí bá mi lé mi nìyẹn nílé tí à ń lò fún skúlù ń sìn bó ṣe wá jí bá mi nìyẹn ó wà ní ilé mo ń fi ẹ̀yìn ṣe ilé mo ń gbénú ẹ̀ mo ń lo ìta fún skúlù torí compound yẹn tóbi gan ibẹ̀ náà mo ń lò fún skúlù ibẹ̀ náà ni mo ń gbé ọba bá mi lọ́ba ní kí n jọ òun ṣe istikhara ni òun fọlọ́run ọba bẹ̀ mí kí n dákun kí n fẹ́hùn mo ní fẹ́yìn kẹ̀ kí lẹ rí kí n fẹ́yìn báwo ó sá bẹ́bẹ̀ mo bá ní òkè ẹjá máa fi bẹ́ lọ́hùn tọ́ ọba lọ níjọ́ náà Ọlọ́run sì kẹ́mi mi kì í dá jókòó ọmọ kéwú ìyá Sẹ́límù Ọlọ́run kójọ kó bá mi gbà lẹ́rú yóò máa bẹ pẹ̀lú mi bó ṣe di the following day bó ṣe dé pẹ̀lú ẹnìkan nìyẹn ọlẹ́gbọ́n òun ni ọlọ́kùnrin náà gbé Àbújá ọlọ́kùnrin yẹn ń gbé Àbújá ó ní ó wá ipò wa kí mi ò ń sọ̀rọ̀ rẹ̀ wá ní òun láìka alájà káwọ́lá álímọ̀ ní kíní kan ní aláàmọ̀ ní ẹni ire ní kíní kan náà méjèèjì bá dé inú tiẹ̀ kọ́kọ́ ń bí mi mo fẹ́ máa bá security àti driver mi jà ìpèsè ìgbádùn ní kí ló mú yín sílẹ̀kùn fáwọn èèyàn yìí wáyé tẹ́ ẹ̀ wá sọ fún mi kó tó di pé sílẹ̀kùn fáwọn èèyàn ní tí mò ń sọ yìí ti pẹ́ gan o ní tí mò ń sọ yìí láti year 2009 2010 ó ń lọ́rọ̀ tí mò ń sọ fún yín ẹ má jẹ́ kí n tàn yín lọ bá mú bọ̀dá rẹ̀ yẹn dé nígbà bí wọ́n ṣe wọnú sitting room mi tí wọ́n jókòó
ní ọba tú gbogbo kíní ilẹ̀ kò yàtọ̀ sẹ́gbẹ̀jì. Mo bá sọ fún wọn àwọn méjèèjì náà yìí ń pè sí kọ̀rọ̀ mo ní ẹjọ́ torí Ọlọ́run kí lẹ fẹ́ fi ń tẹ́ kó kalẹ̀ yìí ṣe. Wọ́n ní torí rẹ̀ làwọn ṣe kó wa. Mo ní kí ló fà á ṣé mo invite yín ni. Wọ́n ní no ipe ó nídìí nítorí condition ọ̀rọ̀ ọmọ bíbí gbà táwọn sì mọ̀ pé torí ọmọ náà òun lẹ́yìn àti ọkọ yín lè ṣe divorce ara yín. Mo ní téèyàn bá bẹ́ẹ̀yàn lèèyàn ṣe. Mi ṣe kíní yìí látàárọ̀ ọjọ́ mi dẹ̀ wá interested lórí kí n tó ní ń ṣe pẹ̀lú àbámọ̀dá. Ọlọ́run má jẹ́ ń ṣe ṣàánú mi má jẹ́ ń rí. Ló bá ní kí n ṣàbámọ̀dá. Ọ̀rọ̀ ọmọ ni. Mo ló ń sọ pọ̀rọ̀ ọmọ ni ṣé mo ti gbà fún ẹ láti fẹ́ ẹ ni. Obìnrin tó bá gbà fún ni láti fẹ́ ni òun là á sọ pàǹdígbà dàgbọ̀n fún. Bí n tí gbà mo ní o já lọ mọ́ bẹ́ẹ̀ lọ́ọ̀ ni mo wí àdúrà ni mo ní o já lọ mọ́ ṣe. Ló bá lóun ti fẹ̀mí sí òun ti sọ fáwọn ẹ̀yà òun ti sọ fáwọn gbá òun ti sọ fáwọn àwo. Ká má fa ọ̀rọ̀ gùn ni wọ́n bá gbé kinní yẹn sílẹ̀ ni wọ́n bá mú kinní ẹyin kan wọ́n ní ẹyin yìí wọ́n ní yóò jẹná ní ìsìn. Mo ní láì bọ́ sórí iná ǹjẹ́ ẹjẹ́ mọ̀ omi tútù omi tó tútù wọ́n gbé omi yẹn dání tí omi yẹn ń hó ó dẹ̀ tútù tẹ́ ẹ bá fọwọ́ kan omi tútù ni bò tó ń hó gidi. Mo bá ní mò ń bọ̀ mo bá wọnú yàrá kan lọ mo bá lọ tilẹ̀kùn mọ́rí mo bá sáré ṣàlùwàlá mo bá ṣe náà fèl lórí ìforíkanlẹ̀ mo ní wọ Ọlọ́run ọmọ intention ọkùnrin burúkú yìí ọkùnrin rándanrandan yìí ìgbà náà kò tiẹ̀ bá nǹkan kan mu. Ọ̀pọ̀ ni àwọn jàlábíà tí mo kó fún torí àwọn jàlábíà yẹn dá débi pé inú àwọn jàlábíà tí mo fún bàbá wa Ààrẹ Àríṣekọ́lá ni Ọlọ́run kó jọ kó bá ṣàlékún ìkẹ́ fún wọn nínú jàlábù yẹn ó ní jàlábíà tí mo gbé fẹ́ràn kò yìí kì í ṣe yọkan yóò tó mẹ́fà tó jẹ́ pé kò lè wọ láyé kò sí ẹnìkankan ò lè wọrú ẹ̀ kò sí bí ó lè wọdé tí wọ́n ti ní mara bẹ́ẹ̀. Bọ́ọ̀lù ń fẹ́ ní mo bá bọ́ ta lẹ́yìn náà fìl ní ọba ní ẹyin ẹ̀rí wọ́n ti ṣe kalẹ̀ wọ́n ti bò wọ́n bá ní gbà. Mo bá sọ fún mo ní ọkùnrin yìí mo dárúkọ ẹ̀ nígbà náà mo fọ́kọ ẹ̀ ṣe sàrà mo lọ́kùnrin yìí nítorí Ọlọ́run nínú ilé mi láì tí gbà pé mo fẹ́ fẹ́ ó sì wá kó mi papá mọ́ra pẹ̀lú ẹni tó mú wáyìí nítorí Ọlọ́run ọba àlékè ọlá. Wọ́n bá ní rárá kìíní kan mo bá gbẹ̀yìn yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n bá ní òun láti jẹ́ níbí ni ojú àwọn náà ló ti gbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ lè mọ̀ pé wọ́n ń sáfà o ẹranko ni wọ́n o ẹni tí gbogbo èèyàn rò pé èèyàn ni o tí wọ́n máa ń respect ni o tí gbogbo ayé máa ń sọ pé àfà ni o tí ẹ máa ń pẹ́ ó wà neutral kì í discriminate kìíní kan ìfẹ́ ló ń preach kò preach ìfẹ́ ọ̀tá Ọlọ́run tó fojú hàn ni. Wallahi tallahi summa billahi alazim fúnra mi ni mo decide láti ìgbà mo ti wà léwe pé wọ́n Ọlọ́run má jẹ́ kí n lè sọ pé mo fẹ́ fẹ́ àfà àwọn tó bẹ̀rù Ọlọ́run lódodo ni wọ́n bí mi àmọ́ sàn àwọn tí ẹ ń bẹ́ ń ta òun sí wọ́n lè jọ ẹni ó bí mi. Ẹ má jẹ́ ń tàn yín gbogbo ẹ̀yin olóríire ẹ má jẹ́ ń tàn yín mo bá gbẹ yín yẹn wàláì mo jẹ́ kí ni mo jẹ yín náà sí èmi bá jókòó mo sì ń wo alukoran mo ti gbé Koran mo bá sí Suratul Kahf mo ń yẹ̀ wò lọ́wọ́ mo wọ́n méjèèjì bí wọ́n ṣe jókòó mo sábù kẹjọ wọ́ báyìí ló bá ní alájà Kaola mo ní náà ṣé nǹkan kan sí ẹni mo ní kí ló ń retí kó ṣe mí ìwọ sọ nǹkan kan tó fẹ́ kó ṣe mí mo ní ìwọ ọmọkùnrin yìí ọ̀rọ̀ rí ò ní jọ ìmọ̀ràn rí ò ní ṣẹ ntọ́ ń dá lábàlá burú yẹn yóò padà sọ́dọ̀ rẹ̀ ọlá Nabi Muhammad sallallahu alayhi wa sallam gbogbo bó ṣe ń ro yẹn yóò padà ọ̀dọ̀ ẹ̀ mo ní jẹ́ wọn portrait brain ẹ̀ jẹ́ kí wọ́n ajá ẹ̀ tán mo ní mo fi ọba tó ní ẹ̀mí mi búra tí mo bá fẹ́ kó ní ọmọ àlè kan sí ààfin mi tó bá ní opportunity láti gùn mí sọpọ̀ ọmọ àlè kan sí ààfin mi ó ní ṣe oríire èyí tó ṣe yìí ó ti ṣàgbákò ó ti ṣàbámọ̀ lọ́ba wà lórí ìdọ̀bálẹ̀ ibi tá a ti ń fa ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ibẹ̀ ya Selim ti wọlé àtàwọn ọmọ ẹkẹ́ òbí méjì ló bá ń pẹ́ ẹ máa bọ́ ń gbà àdùfẹ́ ẹ dákun kó jọ ọ kò gbọ́dọ̀ mọ́ fẹ́ mo lè mi kàfílà ọ̀fẹ́ ọ ó ṣe mistake mo ní wàláhì ìwọ lọ béèrè pẹ̀lú èèyàn wo ni mí lọ béèrè pé bó lè mi ṣe jẹ́ èmi ò ní fẹ́ ọ
kò sí n tó lè dà láyé kò sí n tó lè jẹ́ kò sí ru àrà tó lè máa dá kó máa fò láti sánmọ̀ bọ́lẹ̀ wàláì tàláì tí tèmi ó ti di mọ́ èmi ò ní fẹ́ ọ ìwọ ò ní jẹ́ ọkọ mi èmi ò ní bọ́ọ̀tà kí n sọ pé wọ́n lọ́kọ mi láyé ǹjẹ́ rí experience yẹn tó bá jẹ́ ẹ̀yin ẹ̀ mọ́ jẹ́ ọ ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run nǹkan kan ò ṣe torí mo mọ intention rẹ̀ mo ní ẹ̀yin ti gbàgbé mo sọ fún wọn àtẹ̀gbọ́n rẹ̀ yẹn ńgbọ̀ ọ̀yá ló sọ fún mi pé ẹ̀gbọ́n òun yẹn ti kú mo sọ fún wọn àtẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n jọ yẹn wá yẹn mo ní ẹ̀gbọ́n rẹ̀ tí òun sọ pé ẹ̀yin kìíní kan ní gbogbo nǹkan ní bẹ lọ́dọ̀ rẹ̀ yìí mo ní mo mọ̀ pé ẹjọ́ ń pín aburú ṣe ni aláburú ni gbogbo obìnrin ayé òun lè fi máa ṣètò ìsẹ̀mí ara yín tí tèmi mistake wá ní o kò ní ṣe o látọdún náà òun ni mo ti lé títí dọ̀la nígbà tó yá àwa wá sí hajj òun ló wá sọ fún mi pé òun ní problem ipe chairman alálàájì ìgbà náà ó bú òun inú mọ́tò mi inú Oma bus mẹ́ta ni mo ní ìlú Mẹ́kà tí mo wà yìí Oma bus tuntun ibẹ̀ ni mo ti wá ń sọ fún pé kó má worry nígbà tún wá dé alága yẹn tán ó tún wá ń sọ pé alájà mo ní kò sí tó lè dá tó lè mú mi fẹ́ kò sírú bó ṣe lè tóbi tó lè fi jọkọ mi àwọn tí wọ́n bá mọ̀ ni wọ́n lè pé èèyàn ni ẹ́ ìkan ni ẹ́ ìgbà tẹ́mi àti bàbá Fahima táwa ṣe nìka èrò mi wá pọ̀ mo ti bí Fahima nígbà yẹn èrò mi wá pọ̀ gan mo wá ní mo fẹ́ kó díẹ̀ nínú àwọn èrò mi fún state bàbá Fahima bá wá bá mi pé mi gbọ́dọ̀ dá lọ bẹ̀ o mo gbọ́dọ̀ jẹ́ kó wọ́n tẹ̀lé mi kájọ lọ síbẹ̀ abagbéra ilé wọn ò sì jìnnà àwọn gbé Arọ̀rọ̀ Mákindé òun gbé ọjọ́ nítòsí bí la bá lọ ilé ẹ̀ la bá wọlé ní abá ní a máa bọ̀ lókè kí la dé òkè sí abá tó ti sín gbẹ́rẹ́ láti wájú orí títí dé ìpàkọ́ lẹ́yìn ó dẹ̀ gbé àáké sórí tébù báyìí àyà mi jákọ̀ yàtọ̀ sẹ́gbẹ̀jì ẹ̀rù bà mí mo láwọn táwọn èèyàn rò pa àfáà lélẹ́yìí ẹni wọ́n rò pé ń ṣiṣẹ́ Ọlọ́run lélẹ́yìí ẹni wọ́n ṣe bí èèyàn gidi rèé eléyìí ń wẹ̀ nínú àgbo ogun ni eléyìí ò ní kọ̀rọ̀ rẹ̀ ṣàìtàn lélẹ́yìí lẹ́yìn ọ̀tá Ọlọ́run lélẹ́yìí lẹ́yìn títí tí mi wọlé bàbá Fahima ní ṣe wá sí fún mi pé alájà ìwọ ló mọ àwọn eléyìí belong tààrà ayé àwọn eléyìí ò ní ìtumọ̀ kankan ayé randanrandan ni wọ́n ń ṣe gbogbo èèyàn sì ń pé wọ́n sì ń pọ́nlé kódà ní ìsìn tó bá ti borí kíní bẹ́ẹ̀ ni ó sọ pé ní ó parí ohun àlìjẹlì ohun àlìkíní kan òun tún dé àlìkíní kan òun tún dé òní ọ̀sọ̀ táwọn èèyàn ti rò pa fún oníwàásí dé ẹ̀yin obìnrin pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́bìnrin Ọlọ́run fún yín ní hìdáyà ẹ máa fi àdúà ẹ máa fi ro kiri ká kádàrá ara yín kẹ́ ẹ má ṣàgbákò àwọn olórí ibú lọ́kùnrin ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ní ìgbà tí ọ̀gọ̀rọ̀ obìnrin yóò tó obìnrin 20 wàláhì tàláhì thumma billahi azim tí wọ́n lọ sí nkíà rẹ̀ pé kó ṣe matchmaking fáwọn ó dẹ̀ gba owó fọ́ọ̀mù lọ́wọ́ wọn wípé owó matchmaking nìyí àwọn míì wà nínú wọn yóò tó 12 nínú wọn tó jẹ́ pé bá ṣe zina táwọn yẹn ń sun ẹkún tí wọ́n kóra wọn wá bá mi mo ní kí lẹ lọ bá fún matchmaking fún wọn ní owó ni ó dá padà fáwọn mo ní sẹ́ẹ̀rí tówó èmi Kàfílà ó dá padà fún yín àmì tó ti wọ̀ lára tó ti tẹ̀ lára tó ti bá ṣe zina ṣe mọ̀ pé mi ní solution fún yẹn ìsì ní bá sọ mi ní bí bọ̀tẹ́ ẹ má gbé lórí afẹ́fẹ́ máa san gbogbo yẹn padà àmọ́ gbogbo yẹn wà very careful ẹni tó bá bẹ̀rù Ọlọ́run òun là wá náà lọ́wọ́ sọ́dọ̀ ẹ̀ táwọn obìnrin bá lọ ọ̀dọ̀ rẹ̀ tí ìwọ náà ló ń polówó ẹ má jẹrà kalẹ̀ ẹ má rùn kalẹ̀ ẹ má ṣe kíní kalẹ̀ ó ń polówó gbogbo àwọn nǹkan yìí táwọn obìnrin bá wá dọ́dọ̀ rẹ̀ ó ti wá sáìtì wọn wàá fojú bọ́ sọ lára wọn ó tún ní fojú bọ́ nìkan wàá tún ẹ́ńtà wọn seriously nítorí ìpolórí ibu ni ẹ ọ̀tá Ọlọ́run ni ẹ irú àwọn eléyìí
bọ́n náà ṣe bẹ̀rẹ̀ ìwé wọn nìyẹn wọ́n bẹ̀rẹ̀ ìwé ní ìbẹ̀rẹ̀ burúkú wọ́n sì mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run àṣírí wọn tú Ọlọ́run wọlá pé la'natullahi 'ala al-kadhibin ẹni tí ò bá ro tàti bọ̀tán ní parọ́ ìyìn lè pa kí nìyẹn ṣe èmi kàfílà kò sí ọ̀rọ̀ kan tí mo lè sọ lójú lẹ́yìn ọ̀tá Ọlọ́run tí mi lè sọ lójú ẹ̀ wàláhì tàláhì kò sí torí ìdí náà gbogbo tí Ìjòbí àdúrà wà very important ẹni à ń sọ̀rọ̀ rẹ̀ tí ń pèrè láàfáà yìí kò sí obìnrin kan tó fẹ́ tóbìnrin yẹn gbádùn ayé ẹ̀ ara ní máa fi ní àwọn tí wọ́n bẹ nínú ilé ẹ̀ ìgbésí ayé burúkú ní máa lò pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ ìgbésí ayé tó jẹ́ pé o ò lè wà lọ lé kó o mọ̀ kábàámọ̀ bú pé kí ló wà lọ fún pẹ̀lú bó ṣe máa ń maltreat àwọn obìnrin tó fẹ́ but kí làwọn obìnrin yẹn fẹ́ ṣe kí làwọn ẹni ẹlẹ́ni fẹ́ ṣe ńgbọ́ jẹ́ pé bí wọ́n ti bára wọn nìyẹn ìkankan wà nú ìyàwó ẹ̀ tẹ́ pé Christian ló bí ìyẹn yìí ṣàdúrà dọ̀la ìkan wà nú àwọn obìnrin rẹ̀ tó jẹ́ pé ó fi ara ní tó ipò ọmọ tí yẹn bí fún kò gbà ní ọwọ́ ẹ̀ títí tọ́lọ́run fi fìyún sẹ́kùndé ọkùnrin olóríire ayé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin burúkú yẹn ń gbé nìyẹn àwọn tí ń pera wọn láàfáà yẹn ṣẹ́rí kéèyàn fẹ́ ẹni tí kì í tàfáà tó kàn jẹ́ kírunkírun ọbẹ̀ tà àfáà tá ẹ̀ bá fẹ́ ẹjọ́ ó jẹ́ ẹni tó ní bíbí ẹjọ́ ó jẹ́ àwọn tó ní àwọn aláfisùn ẹjọ́ ó jẹ́ àwọn ẹni ire ẹjọ́ ó jẹ́ ẹni tó bẹ̀rù Ọlọ́run ẹ sọ̀rọ̀ ẹ fáwọn ẹni ire kì í ṣe àyẹsẹ́ wò kán lọ ṣe investigation nípa ẹni yẹn séèyàn ni ẹ wo ọmọ burúkú yẹn ẹ wo Abdulrahman Muhammad Bello ẹ wo ara tí ń dá gbogbo ohun tó bá jẹ́ àpèjúwe èèyàn a máa fi ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń bi mí pé kí ló dé tí ń fa àfa ń tọ́ fa nìyẹn kò sẹ́nìkan nu wọn tí ẹ̀ tó bẹ́ẹ̀ ta ló tó gbéná wojú ẹkùn wọ́n mọ̀ pé mo mọ àṣírí àwọn pin wọn tó bẹ́ẹ̀ lẹ́yìn ìyá wa o sàlámù àlékún ìyá wa o ìyá wọn lókè ní mí wọ́n mọ̀ pé wọ́n bí àwọn dáa kò sẹ́yìn tó bẹ́ẹ̀ nu wọn torí wọ́n mọ̀ wípé kò sí ní táwọn lè dánwò ní kọ̀rọ̀ tí mi ní mà kò sí ní táwọn lè ṣe tí mi ní mà látara bẹ́ẹ̀ ìrí Ọlọ́run ọba àlékè ọlá lọ́ba tó ní wa o gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì jẹ́ ìjọba àṣírí ti tú lóòótọ́ ó dàbí ọmọ tó ọ̀rọ̀ tó mú olóríire kan sọ òun láwà ní lọ́mọ yẹn ó ní sẹ́yìn ròyìn pé wọ́n pa Abdulrahman nítorí pọ́páyàn ó lábìyàn ti pa ni orí ọmọ yẹn ń bo ló gbé síta ló gbé fún bo ló wà ó ní ṣé kì í sàwọn tẹ́ ń wò yẹn tẹ́ rò pé èèyàn ni wọ́n ránṣẹ́ sọmọ yẹn lè dájí sẹ́yẹn lóòótọ́ ẹ kọ́kọ́ jẹ́ àjọ wò náà gbogbo nílàákàyè sí làákàyè ọmọ yẹn nìkan só gbé ìwà tó wù yẹn sẹ́nìkan lè dá ronú yẹn kó sì dá ṣe iṣẹ́ yẹn kó sì ṣe kó wà successful bẹ́ẹ̀ kó sì rí ọmọ yẹn pa wàláyò ó ní kakọ́s ó ní àwọn ọ̀gá lẹ́yìn ó ní àwọn tí wọ́n ràn níṣẹ́ aburú yẹn torí ìdí náà ló fi need gbogbo àwa tá a jóbi ẹ má jẹ́ á gbàgbé láti máa bẹ Ọlọ́run lórí àwọn ọmọ wa o àwọn ọmọ wa bìnrin ẹ jẹ́ á máa bẹ Ọlọ́run lórí wọn o ẹ má jẹ́ á gbàgbé ìbẹ Ọlọ́run lórí wọn o kò sí nǹkan kan tó jọmọ Ọlọ́run lẹ́yìn Ọlọ́run àtàndé Muhammad ọmọ ẹni lọ lẹ́ni o ẹ má jẹ́ wọn bọmọ lórí jẹ́ fún wa o ẹ má jẹ́ àwọn olórí bú àwọn ẹni òfò ẹ má jẹ́ wọn bọmọ jẹ́ fún wa o Ọlọ́run ò ní borí ọmọ wa jẹ́ o Ọlọ́run ò ní padà lẹ́yìn wa o ìmọ̀ràn àwọn mùnáfíkí ò ní ṣẹ o ìmọ̀ràn ọ̀tá ò ní ṣẹ lórí wa o ìmọ̀ràn akẹ́nimọ́ni ò ní ṣẹ lórí wa o Ọlọ́run ọba àlékè Ọlọ́run ní padà lẹ́yìn wa o ọlá nàbí wa Muhammad ọlá la hawla wala quwwata illa billah gbogbo ẹ̀yin tẹ́ wá bí ọmọ yẹn àti ìyá àti bàbá ẹ̀ Ọlọ́run ó dúró tì yín Ọlọ́run ó rọ̀ yín lójú gbogbo àwọn tó kù lọ yín lọ́mọ ẹ̀ ní banújẹ́ lórí wọn mọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́bìnrin pátá ẹ máa fi ọ̀rọ̀ lọ àwọn ẹni re ẹ máa rìn sáàrin àwọn tó jẹ́ pé bẹ̀rù Ọlọ́run wà lọ́dọ̀ wọn ẹ máa rìn sọ́pọ̀lọpọ̀ ọ̀dọ̀ àwọn oníjàlábí yìí wọ́n máa wo obìnrin rakọrakọ bíi káwọn ó gé lọ́yàn
wọ́n mọ wo rákọrakọ bí káwọn fi nǹkan pamọ́ sójú ara rẹ̀ wọ́n mọ wo rákọrakọ bí kó mọ jẹ́ èèyàn mọ́ bẹ́ẹ̀ làwọn àfa olórí ibú ọ̀pọ̀lọpọ̀ ṣe pọ̀ nínú ayé ọlọ́run nìkan ló máa fà áhírù zaman la wà wọlé àṣírí la wà ayé tá a wà ti gbẹgẹ́ gbogbo nǹkan ti burú ẹ lè fi ojú mọ̀ wá wọn ojú ò ṣe é fi mọ̀ wá ẹ̀dá ntẹ́lómi ń gbé kọ̀rọ̀ rẹ̀ ṣe tẹ́ ẹ bá pàdé ẹ mọ̀ pé lórí ibú tó yẹ kéèyàn sá fún tèfètèfè ni kì í ṣe gbogbo obìnrin ló lè ní irú ìdáyà tí mo níyẹn o torí pé bí wọ́n gbà wọlé níbi pé mi ì tí ì bímọ nígbà yẹn ntí wèrè yẹn gbà wọlé nìyẹn o mo ní òun pé mi ì tí ì bímọ number one ṣé mo ti gbà fún ẹ láti fẹ́ ní ìbèlè pé mi àti ẹ ò tiẹ̀ ṣàṣepọ̀ ṣé mo ti gbà fún ẹ láti fẹ́ bèlè pé mi àti ẹ ò tiẹ̀ ṣe súnà tó fi wá ń gbé ẹnìkan wá sínú ilé mi yí pé kó wá mọ sàbámọ̀dá fún mi ọ̀dà o ti ṣe mistake o ọlọ́run ọba àlékè ọlá ò ní padà lẹ́yìn wa ọlọ́run sì àlékún dáyà wa yóò ṣàlékún oríire wa ọlọ́run ṣàánú wa ọlọ́run wà bá wa ṣe àlékún yáyé fún ọba Abdulrahman yẹn tí ó sì ṣe déédéé tí yá àtàlìkìyàmọ̀ fún yóò jẹ ìyà láyé ń bì àti gbogbo àwọn tí wọ́n rán ọlọ́run sì fi ìyà àtàlìkìyàmọ̀ náà jẹ ọlọ́run ní sẹ́lá nàbí wa Muhammad ọlọ́run ní sẹ́lá nàbí wa Muhammad ọlọ́run la hawla wala quwwata illa billah ní agbára ọlọ́run mo kàn ní pé kí n tiẹ̀ ṣàlàyé díẹ̀ nípa experience tèmi náà tọ́lọ́run fi yọ mí kúrò lọ́wọ́ àwọn olórí ibú yìí ọlọ́run bá lékè ọlá kò ní ṣe ọmọ wa lẹ́yìn tí ó sì rìn ọmọ wọn ò ní ṣìrìn láyé ọlọ́run ó pẹ̀lú wa láyé ọlọ́run ó jẹ́ ká láṣepẹ́ láyé